Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo. Ìròyìn Kayegbo. Ìròyìn Kayegbo. Ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo mú wá sétí ìgbọ̀yìn láti kàn lè jígí alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ̀wọ́. Ṣáájú ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Wọ́n ti mú àwọn mẹ́ta fún ẹ̀sùn ìdigunjalè àti ṣíṣe ẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Delta. Àwọn méjì ti gba ìdájọ́ ẹ̀wọ̀n ọdún 10 fún ẹ̀sùn pé wọ́n ní àwọn nǹkan ìjà lọ́wọ́ lọ́nà tí kò bófin mu ní ìpínlẹ̀ Taraba. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti mú àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn níbi tí wọ́n ti ń gba àwọn ọmọ ẹgbẹ́ tuntun wọlé. Ní ìpínlẹ̀ Imo, wọ́n rí òkú aláboyún kan nínú igbó. Wọ́n ti gbẹ̀mí àwọn afurasí ajínigbé méjì ní ìpínlẹ̀ Kogi. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn ọ̀hún, ẹ jẹ́ kí adé òkè lọ fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtótó aréde pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ti mú àwọn mẹ́ta fún ẹ̀sùn ìdigunjalè àti ṣíṣe ẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Delta. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Delta ti mú àwọn afurasí mẹ́ta tí wọ́n lọ́wọ́ nínú oríṣiríṣi ìwà ìbàjẹ́ káàkiri ìpínlẹ̀ náà, nínú èyí tí wọ́n lọ́wọ́ nínú ẹgbẹ́ òkùnkùn ṣíṣe ìdigunjalè àti ìjínigbé. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Bright Dafe nínú ọ̀rọ̀ rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn mú káàkiri ìpínlẹ̀ ọ̀hún nígbà tí àwọn ikọ̀ wọn pàráàrò kiri. Ẹ̀dáfẹ́ tí ó fi àwọn afurasí náà hàn dé ní àwọn yóò mójú wọn ba ilé ẹjọ́ ní kété tí ìwádìí àwọn bá parí. Orúkọ àwọn afurasí náà tó fi léde ní Emmanuel John Aisowi, Phillips Ọmọmedia àti Christopher Semede. Àwọn méjì ti gba ìdájọ́ ẹ̀wọ̀n ọdún 10 fún ẹ̀sùn pé wọ́n ní àwọn nǹkan ìjà lọ́wọ́ lọ́nà tí kò bófin mu ní ìpínlẹ̀ Taraba. Adájọ́ àgbà fún ìpínlẹ̀ Taraba, onídàájọ́ Joel Aga ti sọ Usman Tafi Yao àti William Dugna sí ẹ̀wọ̀n ọdún 10 láìsí àǹfààní fún wọn láti san owó ìtanràn fún níní nǹkan ìjà lọ́wọ́ ní ọ̀nà tí kò bá òfin mu. Àwọn méjèèjì ni wọ́n fi ẹ̀sùn ọ̀daràn, ìjínigbé àti níní nǹkan ìjà lọ́wọ́ lọ́nà tí kò bófin mu kàn nígbà tí wọ́n gbé ẹjọ́ kalẹ̀. Onídàájọ́ Haga sọ pé pẹ̀lú gbogbo ẹ̀rí tí wọ́n gbé wá sí ilé ẹjọ́, ó ní òun rí pé àwọn afurasí ọ̀hún jẹ̀bi ẹ̀sùn níní nǹkan ìjà lọ́wọ́ ní ọ̀nà tí kò bá òfin mu. Àwọn agbẹjọ́rò fún àwọn olùjẹ́jọ́ ọ̀gbẹ́ni Ibrahim Bawa àti ọ̀gbẹ́ni Peter Ibe wá rọ adájọ́ láti ṣíjú àánú wo àwọn oníbàárà wọn. Lẹ́yìn náà ló wá gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ pé kí wọ́n lọ sí ẹ̀wọ̀n ọdún 10 láìsí àǹfààní fún wọn láti san owó ìtanràn. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti mú àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn níbi tí wọ́n ti ń gba àwọn ọmọ ẹgbẹ́ tuntun wọlé. Ilé-iṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ti mú àwọn afurasí mẹ́ta
tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ tí wọ́n sì dóòlà ẹnìkan níbi tí wọ́n ti fẹ́ gbà wọnú ẹgbẹ́ wọn ní Malaka quarters ní Owódé Ẹ̀gbá ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ náà. Àwọn afurasí náà Láyíwọlá Akínsànyà, Kéjì Ṣódípọ̀ àti Olúwaṣèyí Ọlábàmíjì ni wọ́n mú lẹ́yìn ìtanilólobó tí wọ́n rí gbà. Gẹ́gẹ́ bí ìròyìn tó jáde ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday, ẹni tí wọ́n fẹ́ mú wọ ẹgbẹ́ náà Joshua Obilade ni wọ́n dóòlà tí wọ́n sì gba ọ̀bẹ àti oríṣiríṣi òògùn lọ́wọ́ àwọn tí ọwọ́ bà ní èyí tí wọ́n ti wà ní àgọ́ àwọn ọlọ́pàá báyìí. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Ọmọlọ́lá Ògúntọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ tí ó sì ní ìwádìí tí ń lọ lọ́wọ́. Ní ìpínlẹ̀ Imo, wọ́n rí òkú aláboyún kan nínú igbó. Òkú aláboyún kan tí wọn kò tí ì mọ̀ ni wọ́n rí nínú igbó kan ní òpópónà Amaraku Umudim ní ìjọba ìbílẹ̀ Isiala Mbano ní ìpínlẹ̀ Imo. Obìnrin náà tó wà ní ipò ìlóyún ni wọ́n bọ́ ẹ̀wù tó wọ̀ sókè láti ọwọ́ àwọn tó kọlù ú. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ọ̀kan lára àwọn ará abúlé náà nígbà tó ń sọ̀rọ̀ ní kò sí ipọ́n lára obìnrin náà láti lè fi mọ èrè òkú tó pa á. Nígbà tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Henry Okoye ní àwọn kò tí ì gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà tí ó sì ṣe ìlérí pé òun yóò kàn sí àwọn akọ̀ròyìn tí wọ́n bá ti gbọ́ nípa rẹ̀. Wọ́n ti gbẹ̀mí àwọn afurasí ajínigbé méjì ní ìpínlẹ̀ Kogi. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kogi ti gbẹ̀mí àwọn ajínigbé méjì tí wọ́n ń ṣòro nínú igbó Àkúmì Ọ̀bájánà. Èyí ló jáde ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday nínú ọ̀rọ̀ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà SP William Haya ní Lọ́kọjà lójú ọ̀nà láti dènà ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn mìíràn ní ìpínlẹ̀ Kogi. Ikọ̀ ọlọ́pàá àti àwọn fìjìláńtè ni wọ́n gba ìpè pé wọ́n kẹ́fín àwọn agbésùmọ̀mí mẹ́ta nínú igbó Àkúmì tí àwọn sì ya bo ibẹ̀ ní èyí tí ìbọn gbẹ̀mí àwọn méjì tí ọ̀kan yòókù sì sá lọ pẹ̀lú àpá ọ̀tá ìbọn lára. Kọmíṣánná fún ọlọ́pàá ní ìpínlẹ̀ náà CP Bertrand C. Onuha ti wá gbóríyìn fún àwọn ọlọ́pàá náà fún iṣẹ́ takuntakun àti ìfijì tí wọ́n ṣe. Ó fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kogi kò ní fi àyè gba ìwà ọ̀daràn kankan. Kò ní jù báyìí lọ lórí ìròyìn Kayegbo fún títòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Káfíńrè pàdé o. Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn.